Ọkọ mi, Pastor Lawrence lọ́tún, Pastor Lawrence lósì. All the miracles, everything. They've been talking about you all around ọkọ mi, which shows how hard you've been working. Àtàwọn ṣẹ́rí bíbí tẹ́ ẹ ṣe. Àwa náà kọ́. Ọlọ́run ọba ló ń ṣiṣẹ́. Ó kàn ń lò wá gẹ́gẹ́ bí ènìyàn ni, ṣùgbọ́n òun ni ọba tó ní ìyanu lọ́dọ̀. Ẹ ṣe àdúgbò. Ṣé pé ẹ ní kí n fi ọkàn balẹ̀ báyìí nítorí mi ì rí ọkùnrin kankan láti àárọ̀ ọ̀dálẹ́mu látìgbà tí mo ti fi ex mi tó máa ń nà mí yẹn. Ọlọ́run kan tó dá wa tó dá gbogbo ẹ̀dá kò sí ọjọ́ kejì ló tó ó parí gbogbo iṣẹ́ fún iṣẹ́ yẹn a gbọ́dọ̀ parí ẹ̀ ká tó sí. Ìyẹn túmọ̀ sí pé Kristẹni ẹ̀ máa ti wá ìsìn. Sister Mimi, Pastor Lawrence, bó ṣe yẹ pé òdi mú wọn ṣáà mọ̀ tó lóko. Pastor Lawrence, Sister Mimi. So when I put you on the phone, by so to personal. You guys are always looking beautiful. Thank you. Ṣé kò sí tààrí? Wow. Kí ló dé tí mo pè yín tẹ́ gbé? First of all, how do you look at her? Mi ò lérò pé ó yẹ kí yẹn jẹ́ problem. Ṣé kò sí aṣọ mi inú store ni? Ẹ wo náà oríṣiríṣi nǹkan lọ display síbi. Ẹ mú èyí tó bá wùn yín bẹ́ẹ̀. Bọ̀ eléyìí èmi àti yín jọ máa wọ ní èmi dẹ̀ mo ní. Ẹ ní nínú rẹ̀. Ṣé mo pé Èmi náà mọ̀ yẹn rí. Kí Olúwa kó wà pẹ̀lú yín. Hello. Kí ni mo gbọ́ tó sọ yẹn náà?